bàbá wa ti mì sí ìlú Ẹdẹ kábíyèsí o ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa. Allahu yarhamu Allahu yukrimuhu Allahu yabi'athu fi ahsani suwari Allahu yarhamuhu Allahu yukrimuhu Allahu yabi'athu fi ahsani suwari Ọlọ́run bá wa kẹ́ bàbá o bàbá wa Ali Arimiya Ọlọ́run bá wa kẹ́ bàbá bàbá wa Arimiya Ọlọ́run bá wa fi bàbá o sáyé àwọn ẹ̀dẹ́kun gbogbo alápapọ̀ ẹ jẹ́ àṣàpẹ́lẹ̀ kábíyèsí wa. Bàbá wa ti mi ìlú Ẹdẹ àwọn ni wọ́n ń wọlé bọ̀ yìí ẹ jẹ́ àṣàpẹ́lẹ̀ kábíyèsí káàdìdì fọ́lọ̀ lára wọn. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o akí bàbá wa ti mi ìlú Ẹdẹ ẹ má yàrá kábíyèsí pẹ́ gbogbo òjókòó ní. Allahu yabi'athu fi ahsani suwari Allahu yarhamuhu ẹ̀rẹ́kùn àtàntọ́wá àmọ́lẹ̀ káàkiri yukrimuhu Allahu yabi'athu fi ahsani suwari Allahu yarhamuhu Allahu yukrimuhu Allahu yabasu fi asani suwari. Ẹlẹ́kùn torí Ọlọ́run kábíyèsí o bàbá wa ti mi ìlú Ẹdẹ náà ni wọ́n ń kí gbogbo àwọn àgbàlagbà yẹn ọlọ́mọṣẹ́ ìjárí wọn pẹ́ Ọlọ́run kó jẹ́ kẹ́mi kábíyèsí ogun ọlọ́run nẹ́mi lọ́dọ̀ Ọlọ́run ẹjọ́ ẹgbẹ́ kìíní ìsókè dáadáa ọ̀yà ọ̀yà o. Ọ̀yà kábíyèsí o bàbá ti mi ní wọ́n wọlé yìí ẹ jọ̀ọ́ gbogbo alápapọ̀ ẹ jẹ́ á lọ jókòó kábíyèsí o ẹ máa wọlé ẹ máa rọra Ọlọ́run jẹ́ àrí ọba wa tìmí ìlú Ẹdẹ pẹ́ Ọlọ́run jẹ́ mi yóò gùn lórí ìtẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ọlá kún wọlá fayakun wọlá masha Allahu la quwwata ẹjọ́ security ẹlẹ́kùn bá wa ṣiṣẹ́ yẹn kó lè yá ẹ bá wa ṣiṣẹ́ yẹn kó lè yá ẹ̀dẹ́kùn akí àbá wa tìmí ẹ ṣeun gbogbo ata mbẹ́mbẹ́